àsìkò yìí àtúnkìrà wa káàbọ̀ lórí àwọn ètò tá a mọ́ mú wá fún wa èyí tá a pè ní ìlera lọ́rọ̀ àtúntì wa lórí atẹ́gùn lọ́jọ́ tòní o. Bàbá wa Dr. Tèmítọ́pẹ́ Ọmọọ̀nà Àgbà ti wà pẹ̀lú mi lórí ètò báyìí wọ́n sì ti ní àwọn nǹkan tí wọ́n mú wá fún wa láti bá wa sọ̀rọ̀ nípa rẹ̀. Ẹ káàbọ̀ sórí ètò náà. Ẹ ṣé olóòtú ajé létí ọ̀fẹ́ yóò dára fún yín àyúlò àyúbọ̀ lọ́wọ́ ń lọ ẹnu àlọ́rí àbọ̀rẹ́ yóò máa jẹ́ ti yín yóò máa jẹ́ ti wa yóò máa jẹ́ ti gbogbo àwọn oníbàárà wa wọn olólùfẹ́ wa wọn nílé lóko lẹ́yìn odi níbikíbi tí wọ́n ti ń wò wá. Lónìí ilé ìwòsàn Tèmítọ́pẹ́ Ọmọọ̀dọ̀ Àgbà Master Tizan àmú poudre de chance àṣíríbò. Poudre de chance àṣíríbò yẹn ó fi hàn yí pé páúdà téèyàn lè lò fún ìlọsíwájú iṣẹ́ ẹni òwò ẹni kátàkárà àti wípé dúnàádúrà lórí ìlọsíwájú ẹni nídìí ọjà nídìí òwò nídìí iṣẹ́ fún ọ̀dọ̀ ẹni téèyàn fẹ́ lọ láti lọ gbaṣẹ́. Torí náà àǹfààní púpọ̀ ló wà lára páúdà yìí o tá a pè ní poudre de chance àṣíríbò yìí. Ẹ rí wípé gbogbo ẹnikẹ́ni tó bá ti ní páúdà yìí ní ọwọ́ ẹ̀yin rọra bá mi bù díẹ̀ sínú oyin ìgàn tó jẹ́ oyin gidi ẹ bá mi bù díẹ̀ rọra bá mi bù díẹ̀ sí ẹ̀yin tún lọ bá mi bù díẹ̀ sínú ọtí tó bá lágbára tẹ bá fẹ́ lò ní tọlọ́tí nìyẹn ẹ rọra gin kẹ bù díẹ̀ síbẹ̀ kẹ fi ṣúgà díẹ̀ síbẹ̀ kẹ foyin díẹ̀ síbẹ̀ kẹ wá ṣéèkì ẹ̀ tẹ bá ti ṣéèkì ẹ̀ kẹ gbé kalẹ̀ tó bá ṣe sà gẹ́gẹ́ bí nǹkan bí 30 ìṣẹ́jú ẹ̀yin ẹ lò ó. Gbogbo nǹkan tẹ́ bá ń báyàn sọ lórí fóònù gbogbo nǹkan tẹ́ bá ń báyàn sọ nípa ọjà yín àti wípé ẹ wà nídìí òwò yín lẹ́pẹ́ oníbàárà tó bá ṣe pé ẹ̀ ń lo páúdà àṣíríbò yìí ẹ̀yin náà rí wípé yóò dára fún yín ni inú yín á dùn ayọ̀ yín ó kún. Torí pé nǹkan burúkú ni pé kéèyàn kò ń lé kó wa mọ́tò àlọ́ àbọ̀ kó má ṣèwọ́ lọ́jà. Nǹkan burúkú ni kéèyàn gun ọ̀kadà láti ilé àlọ́ àbọ̀ kó má lè pawó lọ́jà. Nǹkan burúkú ni pé èèyàn gun ọ̀kadà lọ èèyàn gun ọ̀kadà bọ̀ èèyàn tún jẹun láì jẹ́ pé ó ṣẹwọ́ lọ́jà. Nǹkan burúkú ni. Kíní yìí àpò 5 péré la fi ta eléyìí 5,000 francs seulement. Kò sẹ́ni tí ò lè lò. Gbogbo ẹnikẹ́ni tó bá ti ń ṣiṣẹ́ tó ń wá owó tó ń wá ìlọsíwájú tó sì ń wá kí ìrànlọ́wọ́ kó jẹ́ tiẹ̀ tó ń wá kí àwọn èèyàn kí wọ́n máa gba tiẹ̀ nídìí ọjà kó lo poudre àṣíríbò yìí. tó òun lẹ ti láǹfààní lẹ ti gbọ́ òun páúdà àṣíríbò ìyẹn ìyẹ̀fun àṣíríbò òun lélẹ́yìí káṣílẹ̀ nípò nù ayé àmọ̀túmọ̀ ohun tó jẹ́ o tá a bá mọ̀ òtúmọ̀ ohun tó jẹ́ ni a mọ̀ pé àṣíríbò táwọn wí yìí ó ṣàgbàkanowó ńláńláńláńláńlá báṣílẹ̀ ní bá ti bò nù ayé èyí ti ráyé wá nù Ọlọ́run jẹ́ kémi àti kájọ ráyé wá o àṣírí tèmi àti yóò ní tú o. Páúdà àṣíríbò ńlẹ́lẹ́ yìí ẹ lè náǹfààní kẹ́kọ̀ọ́ sí wa tàbí kẹ́kọ̀ọ́ wá lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tá a pè ní 99552183 99 55 21 83 tàbí 90330795 90 33 07 95 àti 9007 6361 90 07 63 àti nọ́mbà Benin tí àwọn olùjọ mọ̀ọ́mọ́ràn yìí gbogbo àwọn nǹkan yìí tẹ́ bá pè wá ó ń dá mi lójú pé ẹ̀yin náà ẹ jẹ àǹfààní páúdà àṣíríbò yìí Ọlọ́run pàṣẹ kọ̀ọ̀kan wa o. Eléyìí ní ta tún wá fún wa lọ́jọ́ tòní pẹ̀lú ògbọ́n Ọlọ́run ọba a tún lọ lónìí ẹ̀tún àrètí wa a tún padà bọ̀ wá láti tún mú àpọ̀tù orí wọnú ilé wa fún wa ó di pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ máa bá wa kálọ.